A fẹ́ ṣe a ti ṣe kí la pè pronoun ní Yorùbá? Débọ́lá, kí ni dáhùn? Nǹkan ara. Nǹkan ara. Orí ètò ti dá. Kí ni arọ́pò? Arọ́pò orúkọ. Arọ́pò orúkọ. Arọ́pò orúkọ. Rọ́pò to replace something. Okay? Rọ́pò. Arọ́pò orúkọ. A ti kọ́ tẹ́lẹ̀. Yẹn kan ra bá yín kọ́ síbí. Èmi. Mo. Ìwọ. O. Nísìnyí ó máa jẹ́ mo mọ̀. Mo mọ̀. Which is what? Kí ló máa jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì? I know. Oya, you know. O mọ̀. Good. O mọ̀. Good. O mọ̀ is good. Kí ló tún tẹ̀lé? Èmi mo. Ìwọ o. Àwa a. Àìtí ìdí àwa a. Èmi mo. Ìwọ o. Ìwọ a. Òun o. O mọ̀. O mọ̀. Mọ̀ is do. Omo. Mọ̀. O mọ̀. Mi do. O mọ̀. Àlàfo wà láàrin méjèèjì. Jẹ́ kí n parí. O mọ̀. O. Are you not writing? Try it. O mọ̀. Dára, má jẹ́ tọ̀mí wá Yorùbá là ń sọ. Ẹni tó bá ti sọ èdè míì, ó máa fún wa ní euro kan. Owó wa ni. Mo mọ̀. I know. Àbí? O mọ̀. You know. Àbí? O mọ̀. He, she, it knows. It knows. Orí ẹ̀ pé. Oya, torí pé ó ń ṣàlàyé ni. Torí pé ó ń ṣàlàyé ni. Ṣùgbọ́n lẹ́yìn pé àlàyé tó bá tó ti sọ Gẹ̀ẹ́sì, ó máa fún wa ní euro kan. Ó ti sọ Gẹ̀ẹ́sì. Èmi olùkọ́ lèmi mò ń ṣàlàyé. Tọ́mí wá máa kàbùkù. Oya, o, èmi mo, ìwọ o, òun o, kí ló tẹ̀lé? Wọnú ìwé ẹ̀ tó bá rántí wọnú ìwé ẹ̀ náà. Ṣé ẹ ló tẹ̀lé? Àbí a? A ló tẹ̀lé náà. Wọnú ìwé ẹ̀, ṣí ìwé ẹ̀, ṣí ìwé ẹ̀, ṣí ìwé ẹ̀. Wo bí tá a kọ́ sí òun nìyẹn. Àwa a mọ̀. A mọ̀. Redo. A mọ̀. We know. Oya, kí ló tẹ̀lé àwa a? Kọ́kọ́ jáde ká kọ́kọ́ wo ná. O ti gbàgbé, o kì í ka ìwé ẹ̀ nìyẹn. Òun. A ti ka òun. Èmi mo, ìwọ o, òun o, àwa a. Kí ló tẹ̀lé? Ẹ̀yin ẹ àbí? Ó máa jẹ́ kí ni o? Ẹ mọ̀. Ẹ mọ̀. Ẹ àwọn tó pọ̀. A dẹ̀ tún ní ẹ ti àpọ́nlé. Ẹ mọ̀. Your father knows. Of respect. And there is also wọ́n mọ̀. Wọ́n mọ̀. Wọ́n mọ̀. Mọ̀. Do. Mọ̀. Do. Débọ́lá, ìrírí mi. Kí ni ìtumọ̀ ìrírí mi? Mi ò mọ̀. Ìfarabalẹ̀. Kí ni rí? Sí. To see. Ìrírí. Oya gbìyànjú. What I saw? Ìrírí. Kí ló máa pe ìrírí ní yálà èdè Gẹ̀ẹ́sì tàbí èdè Jámánì? Kí ló rò bó súnmọ́? Erfahrung. Erfahrungen. Erfahrungen ọ̀kan. Erfahrungen plural. Ẹ̀yin méjì náà lè gbà. Ṣó ti yé yín? Adébọ́lá. Ṣó ti yé yín? Erfahrungen. Ìrírí mi. Wo bí Yorùbá ṣe tú. Kí ni báwo ló ṣe máa tú Erfahrungen tàbí Erfahrung sí English? Kí ni Erfahrung ní èdè Gẹ̀ẹ́sì? Experience. Kí ni rí ní Yorùbá? Rí. Rí. Sí. To see. Sí. Ìrírí. Débọ́lá. Ìrírí. What you see. Ìrírí. Your ìrírí is your experience. Okay. Ìrírí mi. My experience. Ṣó ti yé yín báyìí? Ìrírí mi. What
the things that I experience, the things that I learn, the things that I experience. Ṣó ti yé yín? So that is how you say, so erfahrungen oder Erfahrungen oder experience. Experience in CB. My experience. Ìrírí mi. Lẹ́ni a máa mú ìrírí kan, dandan kọ́ ni kó jẹ́ òótọ́. Ṣùgbọ́n kó jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí. It has happened before. Okay? A máa mú ní ẹ̀rọ kan. Okay, jẹ́ ká mú ìrírí ẹ lẹ́ni. Kí ni ìrírí ẹ ní èní ojúmọ́ ti tèmi tó mọ̀? What is deine Erfahrungen heute? Nur heute. Went to church. Kó tó lọ sí church, ìgbà tó sùn, tó jí. You woke up. Farabalẹ̀. Jẹ́ ká kọ́kọ́ sọ èdè Gẹ̀ẹ́sì tẹ́ mọ̀. Let's speak English. Gẹ̀ẹ́sì is English, okay? Dara. Gẹ̀ẹ́sì is English. Nísìn o lè sọ òyìnbó nísìn. Farabalẹ̀. Adébọ́lá ọmọ Àkàbùkù. Now, mo kàn very short experience tó dẹ̀ wà very simple, okay? Ìrírí mi lẹ́nu when I woke up, okay? When I woke up. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó jí? What happened? After you got up? When I woke up. What did you do? I went to the bathroom. I went to the bathroom. Good. Lẹ́yìn yẹn ńkọ́, Débọ́lá, ìwọ náà lè sọ nǹkan mi. Àti òyìnbó. O lè sọ lóyìnbó, a máa ṣe kọ Yorùbá ẹ̀, mo ti fààyè Yorùbá ẹ̀ sílẹ̀ níbí. Akàn ìrírí, o kàn fẹ́ máa sọ ìrírí ẹ̀, your experience. Today, lẹ́yìn ìgbà tó jí, kí ló ṣẹlẹ̀? When I woke up, I went to the bathroom. Lẹ́yìn ìgbà yẹn ńkọ́, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tó lọ sí bedroom? Mo pààrọ̀ aṣọ mi. Ó pààrọ̀ aṣọ ẹ̀. No, ó ṣe déédéé. I changed my clothes. Shami suru. But it sounds like I changed my clothes. I like my clothes. I changed my clothes. Okay, nísùúrù. Nígbà tó dé balùwẹ̀, kí ló ṣe ní balùwẹ̀? Nísùúrù, Dara, when you got to the bathroom, what did you do? I brushed my teeth. I brushed my teeth. I had my bath. Okay. I had my bath. Ìrírí kékeré lélẹ̀. Ìrírí, this is your everyday. Example. Àpẹẹrẹ, kí ni example ní Yorùbá? Àpẹẹrẹ, orí ẹ̀ pé. Àpẹẹrẹ. Àpẹẹrẹ tó dáa ni. Nísìnyí, Dara, má ṣe yọnu, màá fún ẹ ní àyè láti kọ. I'll give you enough time to write, okay? For now, jẹ́ ká kọ́ mọ̀, tá bá ti mọ̀. Ìrírí mi, a máa ṣe ìrírí mi yìí. We be doing, a máa ṣe ìrírí mi yìí, tá bá ti. A máa kọ́ ṣe ìrírí mi ráńpẹ́. You talk about your experience. Because that is how you can learn any language, okay? You are able to talk about kí ló ti ṣe. And nǹkan tó ti ṣe lélẹ̀, you woke up. Now, what is the Yoruba for when máa bí lẹ́yọ̀ kan Dara nínú gbogbo eléyìí? Yoruba kí ló mọ̀? Which Yoruba do you know for any of this? When I woke up. Mo. Lẹ́yìn mo ńkọ́, ṣé o mọ̀ when? Kí ni when? Nígbà wo? Ó tún kọ ẹ̀yọ̀ kan, when wo ló tún mọ̀? Ló sọ when tó mọ̀ fún mi. When wo ló tún mọ̀? There are two types of when. Débọ́lá, padà sí òkè. Kí ni èèyàn gbọ́dọ̀ jábọ̀, padà sí òkè. Then you have to repeat. Tọ̀míwá, when méjì ló wà nínú Yorùbá. When ni ìbéèrè wà. When ni tí kò kí ń ṣe ìbéèrè. There is a when for question and there is when for when you are asking. When do you go to sleep? So Débọ́lá, when ni wo, báwo ló máa sọ when I woke up? Kí ni when? Nígbà tí mo jí. Nígbà tí mo jí. So
Dara will be when is nígbà tí. Tọ́míwá. Sir. Nígbà tí. Kí ni mo gbé o? Nígbà tí. Ó yẹ kẹ́ mọ̀ nígbà tí ìgbọ̀n. Jẹ́ àwọn pé gbogbo èèyàn ló ní nǹkan tó fi máa ń pe àwọn ẹlòmíì. Àwọn kan wà tán bá fẹ́ fi ẹni tó jẹ́ Yorùbá ṣe yẹ̀yẹ́. Wọ́n máa sọ pé oh all these ngbàtí people because when Yoruba speaks you use nígbàtí a lot. Nígbà tí mo jẹun, nígbà tí mo dé, nígbà tí mo lọ, nígbà tí mo sùn, nígbà tí mo ṣó ti yé nígbàtí Nígbàtí. nígbàtí Nígbàtí. sọ̀rọ̀ sókè nígbàtí. Nígbàtí. So nígbàtí is when. Now that is the when from when it is not a question. Tọ́míwá. Ìgbà wo la máa ń lo nígbà wo? Nígbà wo. Kí la máa ń lo nígbà wo fún? When. It is also a when. Aba and for Friday. So the year. So you use this when for question. The two when are not the same. One is for question. One is you are not asking a question. You are just talking. So the year by answering. That I did it. I do it. Very good. Nísìgbà. Nígbà wo lo jí? Jẹ́ kí n sọ. Aha. A ti kọ́ mọ̀ lẹ́ni nísìn. Mọ̀ is to know. Nǹkan míì kẹtún jẹ́ sáré fi lè kún fún yín Débọ́lá torí kẹlẹ̀ mọ̀ bọ́n ṣe máa ń lo bí Yorùbá ṣe máa ń gbé ọ̀rọ̀ jáde àgbéjáde ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Ṣé wọ́n pé nínú ọ̀rọ̀ a ní orúkọ a ní ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ kí la tún ní o? Ọ̀rọ̀ nǹkan kọ́ ọ̀rọ̀ nǹkan ni ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ ìṣe. Kí ni ọ̀rọ̀ ìṣe? What people do. Kí ló ń pè ní èdè Gẹ̀ẹ́sì? Verbs oder Verben. Ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ tó ń sọ bó ṣe ń ṣe nǹkan. Ṣó ti yé? Ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ ìṣe. A ní ọ̀rọ̀ arọ́pò orúkọ. Kí la máa ń pe arọ́pò orúkọ? Arọ́pò orúkọ. Kí ni arọ́pò orúkọ? Kí ni arọ́pò orúkọ? In English, Sarah. In English oder auf Deutsch? Arọ́pò orúkọ. Débọ́lá. Pronouns. Arọ́pò orúkọ. Nísìn, ó wá tún ní kinní kan tí Yorùbá máa ń ṣe tán fi máa ń gbé ọ̀rọ̀ jáde. Kí ló máa ń ṣe o? Yorùbá máa ń fi í síwájú ọ̀rọ̀ ìṣe. Tí Yorùbá bá ti fi í síwájú ọ̀rọ̀ ìṣe, nǹkan yẹn máa wá di ọ̀rọ̀ orúkọ. Ó lọ. Nǹkan tí mo sọ lélẹ̀ I plus in Yorùbá lélẹ̀ nísìn o. I the letter I but I là ń pè ní Yorùbá. I plus Verben. That gives us nomen, other noun. When you add the I to a verb, it gives us a noun. Nísìn, mọ̀, it is to know. To know, that is a verb, àbí? That is ọ̀rọ̀ ìṣe. Tọ́míwá, ọ̀rọ̀ ìṣe. Kí ni mo pè o? Ọ̀rọ̀ ìṣe. Tá bá ti wá fi I síwájú ọ̀rọ̀ ìṣe, ó máa fún wa ní ọ̀rọ̀ orúkọ. Mọ̀, ó yá jẹ́ ká lo mọ̀ ní ìsìn. Mọ̀ is to know. Tó bá ti wá fi I síwájú mọ̀, kí ló máa jẹ́? Ìmọ̀. 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 Do. And ìmọ̀. Wobi, Dara. Ìmọ̀ is now what? If mọ̀ is to know, ìmọ̀ is now what? Knowledge. That is Wissen. Okay? Wissen. Ich weiß. When it is weiß. Ich weiß. Du weißt. Verben. Aber wenn du Wissen sagst, das ist Nomen, oder? Klar. Now, ní Yorùbá, tó bá ti fi I síwájú mọ̀, ó ti wá di nomen, ó ti wá di ìmọ̀. Now that is knowledge. And knowledge is a verb. Ṣó ti yé báyẹn sìn? Tó bá fi I síwájú mọ̀. Ṣe. What is ṣe? Do it. To do. Tó bá ti wá fi I síwájú ìṣe.
Ìṣeré. Ìṣe is like the doing or the thing that is being done. Ìṣeré. Jẹ́ ká lo ọ̀rọ̀ míì tó mọ̀. Jó. What is jó? Jó. Jó. Tọ́míwá kí ni jó? Dance. Dance. Jó is dance. Nísìnyí tó bá ti wá fi í síwájú jó, ó máa di kí ni o? Ijó. Náà kí ni ijó máa wá jẹ́? Dancing. Dancing. Skimmer. Ló ti yẹ ẹ báyẹn. Jẹ́ ká tún wo ọ̀rọ̀ ṣe rí pé àti gbé ọ̀rọ̀ Yorùbá kalẹ̀ kò le rárá. Ṣó ti yẹ tó bá ti mọ ọ̀rọ̀ ìṣe. Ṣó ti yẹ wàá kàn fi í síwájú ẹ̀ tó bá ti fi í sí ó ti di ọ̀rọ̀ orúkọ. Jẹ́ kí n tún mú ìkan nísìn. Kò yẹ kó le tó báyìí. Bí fún mi ní ọ̀rọ̀ ìṣe kan. Ọ̀rọ̀ ìṣe. Mo ń jẹun. Jẹun ní ọ̀rọ̀ ìṣe àbí tó bá ti wá sọ pé ìjẹun. Eating. Makes no sense. It makes sense. Ìjẹun ó níbi tán ti ń lò lọ́rọ̀. Ìjẹun. Ìjẹun. Nígbà míì wọ́n tún lè lo ó síwájú ẹ̀ ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù a sì máa kọ́ bí tán ti ń lo ó èyí tá a fẹ́ lò nísìnyí i. Fẹ́. Fẹ́. Kí ni fẹ́? Fẹ́. Love. O ti gbé síra wọn. O súnmọ́ Tọ́míwá o súnmọ́ o. Fẹ́ is what? Want. Fẹ́ is to want. I want it. Àbí kí ló fẹ́? What do you want? Náà tá bá ti wá fi í síwájú ẹ̀ ó máa wá di kí ni? Ìfẹ́. Ìfẹ́. Náà tó bá ti wá di ìfẹ́ kí wá ni ìfẹ́? I want. Love. It's now love. Ó ti wá di love. Now when you now want it more, mo fẹ́ fẹ́ ẹ. Mo nífẹ̀ẹ́ ẹ. Like I'm always wanting you. That's the meaning of to love somebody now. But what does it mean to love somebody? You love them, To you know? use them. It is not to use them. You love them because you want to always be with them. I mean, can you love somebody and you don't like to stay with that person? You see, actually, I love you, but I don't want to stay with you. Is that love? When you love your friend, what do you do together? You want Play. mo fẹ́ bẹ́ẹ̀ ṣeré, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀, mo fẹ́ ká jọ jẹun, mo fẹ́ ká jọ. Play. Òun ló wá di ìfẹ́. Ṣó ti yé ẹ? Ó yá jẹ́ ká lọ síbí nísìn. A kàn yà lọ síbi nígbà wo is for frage. When you want to ask a question, what is XYZ? But nígbà tí is now when that is not a question. Ó yá dára ó ti sọ lè fún mi tẹ́lẹ̀. Mo nígbà tí mo kíni kíni. You already said it, so let's go. They were jókòó ẹ̀jẹ̀. Ó ti gà. To wake up. Jí. Nígbà tí mo jí. Ṣó ti rí báyìí? Ó yá dára sọ fún mi. Kí lélẹ̀? Nígbà tí mo jí. When I woke up. Nígbà tí mo jí. Ṣó ti yé nísìn? Nígbà tí mo jí. Get now. Nígbà tí mo jí. Ó yá lẹ́yìn nígbà tí mo jí kí ló tẹ̀lé? I went to the bathroom. Màá fún ẹ lásìkò láti kọ nǹkan. Jẹ́ ká ṣàlàyé tán. 1 minute. Màá fún ẹ lásìkò láti kọ nǹkan. Nígbà tí mo jí. No. Nísìnyí ó máa lè sọ̀rọ̀ yìí o. Nígbà tí mo jí. When I woke up. Nígbà tí mo jí. Mi ò béèrè. I'm not asking you a question. Nísìnyí tí bá fẹ́ bí any question. Dara, when did you turn on the light in your room? You will say when I woke up. Jẹ́ ká kàn ló bẹ́ẹ̀. Let's just use it that way, okay? When did you turn on the light in your room? When I woke up. Now, mo máa bí ẹni Yorùbá ń sìn. Màá béèrè. Ìdáhùn tí wà fún mi náà lélẹ̀. Dara, nígbà wo lo tan iná yàrá ẹ? Nígbà tí mo jí. Okay? When did that? Nígbà tí mo jí. Okay? Jẹ́ kí n sáré bí ẹlẹ́yọ̀ kan tó rọrùn.
Tọ́míwá, kí ni Yorùbá fún come? Bí wá ni, okay, wá nìyẹn. Bí to arrive, bí ó dé láti school. Ó dé láti school. Mo ti sọ already. Like when you come from school. When you come from school, nígbà tí mo dé. Láti ilé ìwé. Now, what means it? Nígbà tí mo jí. Okay? When I woke up. Okay? Now, that's all. When I came from school. So when I came from school, the word for to come there will be day or to arrive. When I arrived from school. So to arrive is today. Nígbà mo ti ń sọ. To arrive ni day. So that this is mo abẹ́ go so when I arrived. Cause so when I arrived. Put it down. When I arrived. So when I arrived ní Yorùbá fún mi. Nígbà tí mo dé. Nígbà tí mo dé. Kena. Nígbà tí mo dé, that's all. Ṣó ti yé báyẹn, nígbà tí mo dé, nígbà tí mo sùn, nígbà tí mo jẹun, torí pé o tún lè fi rap, nígbà tí mo dé, nígbà tí mo sùn, nígbà tí mo jẹun. Tó bá ti mọ̀, nígbà tí mo jí. Ṣó ti yé, ó yá ẹlẹ́ẹ̀kejì. I went to the bathroom. Dára kí ni I? Mo lọ sí kí ni to go? Went. Tó jẹ́ past tense go. Kí ló jẹ́? Go to school. Ṣó mọ Yorùbá fún go? Kí ni Yorùbá fún go? Lọ. Ó ṣe tọ̀ mí wá. Lọ is to go. Lọ is to go. So tá bá ti ń lo, ó rí pé tá bá ti ń lo ìrírí, we be practicing many. Wàá máa lo àwọn ọ̀rọ̀ tó pọ̀. Ṣó ti yé báyìí? Lọ is to go. Okay? Nísìnyí bá gbé fún ẹ, ó yá sọ go fún mi nísìnyí. Ó yá fi bá ṣe kọ́ ẹ̀ fi wọ̀n fún mi. Mo lọ. Ó lọ. Ó lọ. Louder. Tọ́míwá má dá lóhùn. Àlọ́kọ̀. Tó bá sọ pé lọ is to twist. Lọ. Kí ni mo gbé sọ pé lọ? Àlọ́kọ̀. Lọ. Sọ pé ní sùúrù. Ṣáà ní sùúrù. Sọ pé lọ. Mi sọ pé lọ. Lọ is to twist pé ó lọ. But lọ. Ó yá lọ. Ó yá mo lọ. Ó lọ. Sorry. Mo lọ. Ó lọ. Ó lọ. A lọ. We went. Ẹ lọ. You went. Ẹ lọ. For respect. Wọ́n lọ. They went. Now tó bá fi i síwájú lọ, ó máa jẹ́ kí ni? Ìlọ. Ìlọ is like. Is it in the place? No. Ìlọ is like the act of journey, the traveling itself. That's not the word for travel itself, but tó bá ké ìlọ, lílọ là ń lọ yìí o, like we are going. Ìlọ wa. Ibi tán ti máa ń lò ju bí tán máa ń ṣe àdúrà. Ṣé o mọ àdúrà? Mi ò mọ Yorùbá là ń ṣe àṣẹ Gẹ̀ẹ́sì. Kí ni ìbéèrè ẹ? Jókòó ẹ̀jẹ̀ ó lọ tọ̀ ní. Ó yàtọ̀ mi wá Débọ́lá jókòó padà. Kí ni mo ń sọ? Ìlọ. A ti sọ pé lọ. Ìlọ máa jẹ́ ṣé orí tán ti máa ń lò jù ni bóyá bí tán bá ń ṣe àdúrà tàbí ìwúre. Kí ni àdúrà tàbí ìwúre? Prayer. Ìwúre. Àdúrà tàbí ìwúre. A ní Olúwa ẹlẹ́dàá wa, ìlọ wa, àbọ̀ wa, kó lọ láyọ̀ àtàlàáfíà. Our going and our coming. It's like journey. Ṣó ti yé, which is basically our journey. Ṣó ti yé báyìí. So, wo bí báyìí sìn. Kí la pè went tó jẹ́ past tense go ní Yorùbá? Mo lọ. To. Sí. To is sí. Mo lọ sí. Mo lọ sí balùwẹ̀. Mo lọ sí balùwẹ̀.
Balùwẹ̀. The Z is, you have to just throw it away. Rédòdò. Balu. Mo lọ sí balùwẹ̀. Rere ní And rédòdò. there I eat chicken Ṣó ti yé ẹ báyẹn? and banana. Mo lọ sí balùwẹ̀. Mo lọ sí Balùwẹ̀. 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 Ṣó mọ wẹ̀? Kí ni wẹ̀? Bath. Wẹ̀. Wẹ̀ Wẹ̀. is to bath. So, Wẹ̀ is to have a bath. Oya, another assignment fún ẹ. Wẹ̀. Oya, tuntun wọn. Mo fẹ́ mo wẹ̀. wẹ̀. Mo wẹ̀ kọ́ o. Mo wẹ̀. What is it? Because if you say mo wẹ̀, wẹ̀ is normally wẹ̀ is like when you make something small. For example, like when you are cutting onion. See, your mommy say, Dara, bá mi wẹ̀, there is gay is to cut it. But when you say, Dara, bá mi wẹ̀ àlùbọ́sà, it means cut the onion Slice, very, like very small, like slice. slice it, wẹ̀. So when you now say mo wẹ̀, like I slice. So, Ibalu. Wẹ̀. wẹ̀, Mo wẹ̀. Wẹ̀. mo wẹ̀, Do. wẹ̀. Ibalu. Ó ti tó tọ̀ mi wá, mo wẹ̀. Mo wẹ̀. Uh-huh. Mo wẹ̀. Mo wẹ̀, uh-huh. Ó wẹ̀. Ó wẹ̀. He had his bath. Ó wẹ̀, uh-huh. Ó wẹ̀. Ó wẹ̀, good. Á wẹ̀. Á wẹ̀, we had our bath. Ẹ wẹ̀. Ẹ wẹ̀, you had your bath. Ẹ wẹ̀. Ẹ wẹ̀, for respect. Maybe your dad, bàbá mi, ẹ wẹ̀, ẹ wẹ̀. So, good. Wọ́n wẹ̀. Wọ́n wẹ̀, Wọ́n wẹ̀. wọ́n wẹ̀, they had a bath. Ó yá má gbàgbé, kí ni nǹkan ta tún máa ń jó mọ́? Tá bá ti fi í sẹ́gbẹ̀ẹ́. Ìwẹ̀. Ìwẹ̀. Orí ọmọ yìí pé ìwẹ̀, ó ti rí báyẹn. Is that now? Ìwẹ̀ is now the bathing itself. Momo. So now when you just do wẹ̀, mo wẹ̀, ó wẹ̀, that is the verb. Tó bá ti wá fi ìwẹ̀, tó bá ti lè fi í síwájú ẹ̀, ó ti wá the bathing Daddy, you itself. know you sang a song like Mom. Within moment. Kọrin sọ Yorùbá mi ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì tó ń sọ yẹn. Mo wait. Ẹ mo wẹ̀, ó wẹ̀, a wẹ̀, wọ́n wẹ̀. No, it was very different. Àhọ́dà, tá bá ti wo fọ́nrán, a máa tún wò. Ìwẹ̀, ṣó ti yẹ báyẹn? Ìwẹ̀ is now the bath. Ṣó ní gbogbo ọ̀rọ̀ ta lò lénìí? Now what is bathtub? Bathtub will now be ibùwẹ̀. A ṣe máa padà kọ́ ibùwẹ̀, that is ibi náà ti ń wẹ̀. Ibùwẹ̀. Ilé ìwẹ̀. There is a word for bathroom which you can say ilé ìwẹ̀. But the common word is balùwẹ̀. Iṣẹ́ àmúrelé ẹ than house of gather. Gbogbo ọ̀rọ̀ ta lò lénìí pátá, wàá wá kọ sílẹ̀, wàá wọ̀n fún mi, wàá wọ̀n. Wọ̀n is to conjugate. Wenn man sagt auf Deutsch, sie müssen das konjugieren. Verben konjugieren. Ọ̀rọ̀ tí mo lè lò fún conjugate ní èdè Yorùbá ni wọ̀n fún mi. Ṣó ti yẹ? Dára, òbí. So wàá lọ wọ, wàá wọn lọ, wàá wọn wẹ̀, wàá wọn fẹ́. Ṣó ti yẹ? Iṣẹ́ tó máa ṣe nìyẹn. Ó yá, mo lọ sí balùwẹ̀. Mo lọ sí balùwẹ̀. I went to the bathroom. Now, má jẹ́ ká lo balùwẹ̀, jẹ́ ká lo nǹkan míì. O lọ sí school, àti mọ school àbí? Kí ni school lédè Yorùbá? Ilé ìwẹ̀ kọ́ ni school o. Kí ni? Kí lélẹ̀? Ilé ìwé. Kí lélẹ̀? Kí lélẹ̀? Elé, kí ló máa ń pè kíní? Ìwé. Ìwẹ̀ yẹn ti confuse me. Ìwẹ̀ àti ìwé ti confuse yẹ. What is ìwé? Ìwẹ̀. Ó ti gbé ìwẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ìwé torí pé ó fẹ́ jọra wọn àbí? Àwẹ̀rẹ̀ ìwẹ̀ àti ìwé. Ṣó ti yé ẹ báyìí nísìnyí? Kí ló fẹ́ tọ̀ mí wá? Ilé ìwé. Àti pé èmi kọ́ ni dádì ẹ̀ olùkọ́ ẹ̀ ni mí. Tá bá ti délé ni dádì, tá bá ti wà ń bí olùkọ́. Ṣó ti gbọ́? Mi wọ́n gbọ́ dádì lẹ́nu ẹ̀ mọ́ olùkọ́. Kí ni mo gbọ́? Olùkọ́. Ìwé. Kí la á pe school tẹ́lẹ̀? Ilé ìwé àbí? Wọ́n wọ̀rí o, àwọn kan sì máa wà tó máa ń pe ilé ìwé ní library àbí nǹkan kan. Ṣáà máa wọ̀rí, ṣáà yẹ ká gbé for now. Ilé ìwé. Okay? Àwọn pé ilé ìwé ni school àbí? Ilé ìwé ni school àbí? Super. Nísìnyí wọ́n á sọ pé Dára,
Ó yá bá mi sọ I went to school. Bá mi sọ ní Yorùbá. Mo lọ sí ilé ìwé. Mo lọ sí ilé ìwé ó ti tán. Mo lọ sí ilé ìwé. Good. Débọ́lá. Tọ̀míwá. Ó ní àṣìṣe kan tẹ́yìn méjì máa ń ṣe. Tẹ́ bá ti fẹ́ lọ sí. Tó bá lọ sí ibi tí kò kí ń ṣe èèyàn. Ṣé mo lè lọ sọ́dọ̀? Tó bá lọ sí ibi tí kò kí ń ṣe Ṣé mo èèyàn. lè lọ sọ́dọ̀ fight? Tó bá lọ sí ibi tí kò kí ń ṣe èèyàn, wàá kàn dárúkọ nǹkan yẹn. But tó bá yẹ pé ọ̀dọ̀ èèyàn ló fẹ́ lọ, if you are going to a friend. Ṣé o mọ friend ní Yorùbá? Ní sùúrù, dára ṣé o mọ friend ní Yorùbá? Please be quiet. Tọ̀míwá, Débọ́lá ló kọ́ nọwọ́. Kí ni friend ní Yorùbá? Ọ̀rẹ́. Ọ̀rẹ́ is friend. Jọ̀rẹ́. Ọ̀rẹ́ dòmí is Ọ̀rẹ́ jọ̀rẹ́. Ọ̀rẹ́ is friend. Ìwà jọ̀wọ́ ni ọ̀rẹ́ jọ̀rẹ́. Gbogbo yẹn sọ Yorùbá bíi kíní, sọ Yorùbá tó clear fún mi. Ìwájọ̀wà. Ìwà ni ọ̀rẹ́ jọ̀wọ́. Sọ dáadáa, sọ dáadáa. Ìwájọ̀wà ni ọ̀rẹ́ jọ̀rẹ́. Tí ìwà bá jọra wọn, èèyàn á jẹ́ ọ̀rẹ́. Ọ̀rẹ́ is friend. Now tó bá sọ pé I went to my friend. Mo lọ sí Àbúrò mi. ọ̀rẹ́ ni. Mo lọ sí ọ̀rẹ́ mi. Lọ́wọ́ pé my one bẹ̀, my friend. Ṣùgbọ́n ní Yorùbá kò sound like pé mo lọ sí ọ̀rẹ́ mi because your friend is not a place. So when you say a friend, you have to put ọ̀dọ̀. You have to put ọ̀dọ̀ in front of it. It's like can't you just not say mo lọ sí ìwé ọ̀rọ̀. Kọ́kọ́ sọ nǹkan tó fẹ́ sọ ní English. Kọ́kọ́ sọ, say it in English first. So I went to the house of my friend. Perfect. Ó yá sọ Yorùbá ẹ̀. Orí ẹ̀ pé perfect. Ó yá sọ Yorùbá ẹ̀. I went to my friend's house. Ó yá. Mo lọ sí ilé ọ̀rẹ́. Okùn kankan. How do you say me in Yorùbá? Me. Me in Yorùbá is just me. I went to my friend. Me. Mo lọ sílé ọ̀rẹ́ mi. So you have to put a me at the back. Me. Like my. Ó yẹ ká ti ṣe pé pronoun tí mo kọ́ ẹ yìí, mo ti kọ́ ẹ ní this is subjective pronoun, ó kù possessive pronoun, under possessive pronoun, arọ́pò orúkọ títara ẹni. Bí how do you say my shoe? Ṣó mọ bàtà ní Yorùbá? Mi bàtà. Ó lè sọ pé mi bàtà. Bàtà mi, the me comes to the end. Ìyẹn má ṣe yọnu. Ẹ̀kọ́ wa tó kàn máa kọ́ ẹ ní possessive pronoun. Ìyẹn la máa kọ́ possessive pronoun. Bàtà mi. Ṣó ti yé? Bàtà mi, ọwọ́ mi. Aago mi. Ṣó ti yé báyẹn? Good. Ó yá, a ti bẹ́ẹ̀ ṣe tán. Ó yá jẹ́ ká ṣe kíá. I changed my clothes. Mo Tọ̀míwá, ó ti sọ change lẹ́ẹ̀kan. Kí ni change máa jẹ́? Àyípadà. Change, good. Change kan ni àyípadà. Orí ẹ̀ pé Adébọ́lá. Ṣùgbọ́n tó bá sọ pé I change my clothes. Yorùbá wo ló sún? Mo pààrọ̀. Mo pààrọ̀ is lie. I like my clothes. Yorùbá wọ́n ṣe pààrọ̀. I like my clothes. I like to my clothes. To change your clothes. I like to my clothes. Dára, má dá wọn lóhùn. Mo pààrọ̀ aṣọ mi. Change here. To change here. Mo pààrọ̀. Pààrọ̀. Dodo. Mo pààrọ̀. Now the clothes. Kí ni clothes of Yorùbá? Aṣọ. Aṣọ. Then mine is me. Ṣó ti yẹ ń sìn? Mo pààrọ̀ aṣọ mi. I change my clothes. Mo pààrọ̀ aṣọ mi. Mo dàrọ̀. Mo pààrọ̀ aṣọ mi. I heard mo dàrọ̀ aṣọ mi. Ṣó ti yẹ? I change my clothes. Nísìnyí ká sọ pé bàtà ẹ ló pààrọ̀. Báwo ṣe máa sọ? I change my shoes. Shoe is bàtà. Mo pààrọ̀
Aṣọ. Bàtà. Bàtà. Fẹ́ni shoe. Oya, ó máa tún sọ, oya tún sọ. Mo pààrọ̀ bàtà mi. Mo pààrọ̀ bàtà mi. Ṣó ti yẹ, mo pààrọ̀ bàtà mi. I change my shoes. Now did you have to change 86? What? 80. Don't worry. Say no, just say it. It did confuse me because I then thought that Aṣọ is mine. No. Aṣọ is clothes. 88. So I mixed it up. Yeah, you mix it up. Because aṣọ, àti sọ mi tẹ́lẹ̀ now. Me with English is just mine. Àti me is the same. It's very close. Mo pààrọ̀ aṣọ mi. I change my clothes, my shoes. I change my clothes. Mo pààrọ̀ aṣọ mi. Aṣọ mi. Ṣé o rí pé àti kọ́rọ̀ tó pọ̀ gan lẹ́ni? Mo pààrọ̀ aṣọ mi. Ó yá. I brush my teeth. Mo brushed. Toniwa, I brushed my teeth. Oh yeah, I brushed my teeth. Mo fọ ẹnu mi. So easy. For the word for brush is the same for washing of Yoruba. Wash because you use the brush to wash. Mo for Toilet, right? now eyín. Daddy. Me. The teeth. Daddy. Eyín mi. Baba mi. Mi ò kò sí bàbá yín bí, bàbá yín ò wá síbí. Olùkọ́ mi. Olùkọ́ yín ló wà níbí, kí ló ṣẹlẹ̀? Ó yá. Ṣé mo lè dá? Kí ló fẹ́? Sọ̀rọ̀ kí ló fẹ́? Kí ni? Four. Mẹ́rin. Mẹ́rin. Àbí fọ́ ìwo ló tún sọ? Four break. To break. Mo break. Ṣé o fọ́ ẹnu rẹ ni? Àbò fọ́ ẹ. Four. Mo fọ́. Dára, ṣó ti yẹ? Mo fọ eyín mi. I brush my teeth. Okay? Eyín is still, orí pé mine still came to the back. Mo fọ eyín mi. Ó wá pẹ́ ọ̀kan. I had my bath. This one is even the shortest. Mo wẹ̀. That's all. This one, man, you have to reform. Ó ti tó. Débọ́lá tọ́ mi. Dára. Ṣé o rántí pa ti kọ́ wẹ̀? Tẹ́lẹ̀, which is to bath. I had my bath is just mo wẹ̀. That's all. Mo wẹ̀. You don't have to remove the hard and mine. You don't need to. If you want to say mo ní ìwẹ̀ mi. If you say it in Yoruba, people that know you will just be laughing at you. I had my bath. Mo ní ìwẹ̀ mi. O ní. Because all you have to say is mo wẹ̀. So do you hear me? So now you can now tell me your experience today, like the first hours of today. Where they can survive. Nígbà tí mo jí. Mo lọ sí balùwẹ̀. Mo pààrọ̀ aṣọ mi. Mo fọ eyín mi. Mo wẹ̀. That was all Kò jù bẹ́ẹ̀ lọ. for today. Bye bye. Kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ká change the story yẹn. That mo pààrọ̀ aṣọ mi yẹn. Kó lọ sí sàlẹ̀. Òótọ́ ni. Story yẹn dàbí Torí I'm already at 100. Dára, tó bá ti bẹ́ẹ̀ kọ sílẹ̀ kí when you want to write it down, you can write this. I had my bath before I change my clothes, because you cannot change your clothes and brush your teeth, and you can arrange it, but you get the core idea, right? You get the words. Motole sílẹ̀. Otole àpẹ káre máa tọ́lé o. Do you know motole? I read Hold on. To is to pee. Pee. And the bed. Oh yeah, will be another verb. What is the call another ọ̀rọ̀ ìṣe mi? To. What have I done? Is to pee. Nísìnyí Dára wá wá ṣe fún mi. Ó yá. Mo tọ̀. Motole. Káre, Mr. Tole. Mo tọ̀. But that's true, it's Mr. okay. Tole. Mo tọ̀. Mr. Tole. Ó ti tó. Mo tọ̀. I peed. Ó yá. Ó tọ̀. You peed. Ó Ó tọ̀. tọ̀. A tọ̀.
ẹ̀tọ̀ ẹ̀tọ̀ wọ́n tọ̀ they did. Now ó wá kù tá bá fi i sí lẹ́gbẹ̀ẹ́ ó máa di kí ni ìtọ̀ is now the p ìwẹ̀ ìtọ̀ lélẹ́yìí you know the tọ̀ only the tọ̀ alone is to p like you doing it but the p itself it will now be ìtọ̀ ìtọ̀ ta ló gbé tọ̀ ìtọ̀ lélẹ́yìí ta ló gbé ìtọ̀ síbí now that is the noun. That's perfume. mo fi ṣe àpèjúwe ni ṣé ó ti yé ẹ báyẹn ṣé ó ti yé ẹ ṣé o ní ìbéèrè Rárá. do you have a question? Bẹ́ẹ̀ni. Bí. Farabalẹ̀ ẹni tó bá ní ìbéèrè kó nawọ́ sókè a máa wá gba ìbéèrè ọ̀yá kí ni ìbéèrè? Ṣé mo lè sùn? ó lè sùn ibi kọ́ ló ti ń sùn ọ̀yá ó ní ìbéèrè àbí ó ti dára ẹ̀kọ́ wá fún ti tèmi òun nìyẹn o.